Ní ìròyìn tó tún tẹ̀ wá lọ́wọ́, ọ̀gá ìwé ìròyìn náà ló gbé jáde. Daily Post gbé kan, Sahara Reporter gbé kan. Èyí tí Daily Post gbé nílùú Ògbómọ̀ṣọ́, bàbá àgbẹ̀ oní nǹkan ọ̀gbìn ẹ̀gẹ́ tí Fúlàní darandaran wọnú oko ẹ̀ lọ tó ń lọ ṣá ẹ̀gẹ́ ẹ̀ fún màálù. Ṣé ẹ mọ̀ pé Fúlàní padà ṣá bàbá yẹn ní ṣàkúṣà? Ó ṣá àfi bí ẹran màálù tí wọ́n lé sórí igbá. Anyway, bàbá yẹn padà kú. Bàbá yẹn kú. Ṣùgbọ́n ibi tí bàbá yẹn ti kú ni àwọn agbófinró tí wọ́n dé sítòsí ni wọ́n tọpasẹ̀ ni wọ́n lépa àwọn Fúlàní ọ̀hún, wọ́n sì mú 3. Ìròyìn tó wà ńbẹ̀ rèé, bàbá ti kú. Àwọn 3 tán mú yẹn, kódà lórílẹ̀-èdè lónìí kí wọ́n rán wọn lẹ́wọ̀n, ṣó dẹ̀mí bàbá yìí padà? Àti pé ṣé wọ́n tiẹ̀ lè dé kóòtù débi pé wọ́n rán wọn lẹ́wọ̀n? Kí la wá ń bá kà? Kí la fi jẹyọ kan? Orúkọ bàbá yẹn ni tí n bá rántí orúkọ bàbá yẹn, Kẹ́hìndé Òjó, nílùú Ògbómọ̀ṣọ́. Nílẹ̀ Yorùbá ń bí, àwọn darandaran ń gun ọmọ Yorùbá bí ẹní gun ẹṣin. Wọ́n fìbọn ń darí màálù dípò ọ̀pá. Kò sì sí nǹkan kan tó ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè wa sọ pé kán lọ kó gbogbo ìbọn ọwọ́ wọn lẹ̀. Wọn ò kólẹ̀ o, wọ́n sì má dárìn. Ìbéèrè mi nìí, tó bá jọ́mọ Yorùbá ló ń má dárìn tó ń gbébọn rìn tó lóun ń da ẹran, ṣé wàhálà ò ní dé sí i? Ta láṣẹ nílẹ̀ Yorùbá tọ́rọ̀ wa fi rí báyìí, tó fi di nǹkan tó jẹ́ pé àṣà àwọn èèyàn kan ni kán máa kó kiri láti pa ọmọ Yorùbá run, tí ọmọ Yorùbá ò sì gbọdọ̀ múrú ẹ̀ dání. Bí ẹ bá ń gbọ́ ọmọ Yorùbá létí kò gbọdọ̀ sọ̀rọ̀, ẹ sọ pé a fẹ́ sọ dẹlẹ́yàmẹyà, ṣé bó ṣe rí kọ̀hún? Ọ̀rọ̀ tó dẹ̀ wà ńlẹ̀ ojú tá a fi ń wò ni o. Ó kọjá ojú ìjà àgbẹ̀ àti darandaran. Wọ́n ti àwọn darandaran síwájú. Ọ̀pọ̀ wọn ló ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn terrorist, àwọn bandit yìí, tó jẹ́ pé ibi tí wọ́n ti ń káàkiri abà lọ inú oko ni wọ́n ti ń fojú wolẹ̀ gbàbọ̀dè fáráàlú, yàtọ̀ fún pé wọ́n ń fi ẹran wọn jẹ nǹkan oko olóko. Ara èròǹgbà àwọn aráabí náà ni láti pa everybody run, kí gbogbo Fúlàní ó sì wá gba orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n àwọn darandaran yìí, ó dàbíi pé àwọn gan-an ni wọ́n kọ́kọ́ tì síwájú. Ẹ lọ dàrú tán, ẹ rí pé àwọn ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú àwọn àgbẹ̀ àtàwọn aráàlú, táwọn aráàlú ń sá kiri fún wọn. Ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Wọ́n ti pa Kẹ́hìndé Òjó nílùú Ògbómọ̀ṣọ́ nítorí pé wọ́n ń fi ẹran jẹ oko ẹ̀. Kí ni yóò jẹ́ ààbọ̀ àwọn tí wọ́n mú? Níjọ́ wo la fẹ́ gbọ́ rìsọ́ọ̀tì ẹni nǹkan kan náà ni wá? Ọ̀rọ̀ rúnrún tí ò ṣe máa gbọ́ sétí, ọ̀rọ̀ aburú, ọ̀rọ̀ ìbànújẹ́, kán máa pe àwa àti àwọn Fúlàní apààyàn ní nǹkan kan náà. Tí Fúlàní bá láwọn ò kì í ṣapààyàn, ìran wo ni àwọn terrorist yìí? Ìran wo ni àwọn darandaran tí wọ́n ń ṣá àwọn ènìyàn pa yìí ní nítorí oko wọn? Oko tẹ́ ẹ̀ dá, oko tẹ́ ẹ̀ gbìn. Ṣé ẹ rí, èmi ò kì í fẹ́ tẹnu bàjọba, ṣùgbọ́n ọ̀rọ̀ ìjọba tí ń bọ̀ ńbẹ̀, ẹ ti ń sọ àgbàdo adìẹ mọ́dìí. Tẹ́ ẹ̀ bá wá rí nǹkan kan ṣe lórí darandaran, ṣé ìgbà yẹn lẹ fẹ́ rí nǹkan ṣe lórí àwọn báńdíìtì àti àwọn agbésùmọ̀mí afẹ̀míṣòfò? Darandaran ńlẹ̀ ń bí. Láyé Buhari,
ó ní àkúmàdúrà tó yá gbà fún báyìí. Ṣé kọ́lọ́run fọ̀run kẹ́ ni? Ẹ bá ń fi sábẹ́ comment section. Nígbà tó fẹ́ gba ilẹ̀ fáwọn darandaran káàkiri orílẹ̀-èdè yìí, táwọn èèyàn kọ̀ tí wọn ò fún wọn nílẹ̀, tí wọ́n láwọn ó talẹ̀ fún wọn ni àwọn ó sáìn, iye ọdún báyìí lẹ lè fi lò ó, bẹ́ẹ̀ ṣe lè lò ó rèé. Inú Buhari ò dùn. Ẹ̀yìn ìgbà yẹn ní kó owó iyebíye dà á lẹ̀ fáwọn darandaran, owó orílẹ̀-èdè Nàìjíríà. Ní tí Buhari sọ ni wípé ẹ lọ gbogbo wa ọmọ Nàìjíríà ni wá, anybody ló lẹ́tọ̀ọ́. Ẹ lọ kọ́ bí ẹ ṣe máa bára yín gbé, bá a ṣe máa bá àwọn apànìyàn gbé. Ṣọ́mọ Nàìjíríà ni wọ́n. Then kí ló dé tí wàhálà ìwà pọ̀ tó báyìí? Ilẹ̀ tí wọ́n dẹ̀ fẹ́ gbàǹgbà yẹn kì í ṣe nítorí ẹran. Ká pé ilẹ̀ yẹn wọ́n rí gbàǹgbà yẹn ni, ẹ ti rí tí ò bá ṣẹlẹ̀ ní ìsìn. Gbogbo community tí wọ́n bá wà, wọ́n ó ti gbabẹ̀, wọ́n ó ti pa àwọn èèyàn tán, torí pé helicopter ni wọ́n mọ̀ wá já nǹkan ìjà ogun síbẹ̀ fún wọn, tẹ́ ẹ̀ sì ní lè sọ̀rọ̀ nígi mú yín. Èsòbè lásán, wọ́n á wọlé tó everybody, wọ́n á pàdánù. Plan wọn nìyẹn. Plan kejì ni Islamization. Torí àwọn afẹ̀míṣòfò fẹnu ara wọn sọ, kì í ṣe pa àlẹ́jì wọn. Báwọn ò fẹ́ Christian. Ẹ rántí ẹni tí wọ́n jù síta nu mọ́tò tá a ṣe lórí ètò yìí, tí wọ́n ń béèrè pé where is the Christian inside this car, inside this bus? Àwọn agbésùnmọ̀mí wọ́n wọ ìlú Kwara náà lọ ní Ìsápá community. Ìròyìn tó wà ńbẹ̀ yẹn yàtọ̀ díẹ̀. Nígbà tán débẹ̀, à ń sọ kinní kan pé mọ́fòkò mi dáná ọjọ́ kan lèèyàn kọ́. Ọmọ Yorùbá, bá a bá ṣe tán àti kọ́, ọ̀tá wa ó ṣe tán àti jìyà, yóò sì ṣe tán àti gbẹ́mìí mì sọ́wọ́ Fúlàní. Ẹ wo gbogbo nǹkan tójú wọn rí nílùú Kwara. Àwọn ọlọ́dẹ ibẹ̀ gbìnàyà pẹ̀lú àwọn agbésùnmọ̀mí yìí, àwọn afẹ̀míṣòfò yìí. Wọ́n dáná yá wọn ní Ìsápá ní Kwara. Èèyàn kan ò gọ̀, èèyàn kan ò dẹ̀ ń ṣe dìdìrìn. A kì í so ẹran mọ́ ẹran kí ìkan kó kan ọ̀kan pa. My own opinion, a kì í ṣe nǹkan kan náà. Báwo lè ìran kan ó sì sọ pé àfi tí ìran kan ò bá gbáyé, nítorí kó lè bá àgbáyé, àfi tí ẹ̀sìn kan bá kú fún ẹ̀sìn tòun, ṣé ẹ mọ̀ pé orí burúkú ni? Gbogbo àwọn tí wọ́n ń lọ́wọ́ sírú nǹkan báyìí, orí burúkú ló ń dà wọ́n láàmú, torí pé wọn ò nírònú àròjinlẹ̀, wọn ò ṣe ẹ̀sìn. Nítorí nǹkan tá à mú wáyé la ṣe ń sáré. Gbogbo agbára tẹ́ ń sáré, tẹ́ ń sá sábẹ́ ẹ̀sìn láti rí agbára yẹn lò, ó kéré níwájú Ọlọ́run. Ìta àmúwáyé là ń torí ẹ̀ sá eré burúkú. Ìta máa fi sínú ayé là ń torí ẹ̀ sá eré burúkú. Bó o bá ní 10,000 lọ́wọ́ ní ìsìn, tó o jó oúnjẹ 5,000 ńbẹ̀, ìwọ kọ́ lu ní 5,000 yẹn, àfi tó o bá jí lọ́la, tó o tọwọ́ bàpò fúnra rẹ, tí ìṣèpọn tọwọ́ bàpò yẹn tó o tí kú dànù. Gbogbo ohun tó o bá fílẹ̀ fọmọ náà, ìtò òmù wáyé ni, o sì fílẹ̀ náà ni. Àwọn olóṣèlú wa ò ṣetán àti gbà wá. Gbogbo wọn kọ́ ni ò dáa, àwọn tó dánú wọn ò tó nǹkan ni. Agbára àwọn tó dá ò ká àwọn tí ò dá ni. Àfi kó o darapọ̀ mọ́ àwọn tí ò dá kó lè bá àrọ́nà lọ. Sórílẹ̀-èdè Nàìjíríà nìkan ni ẹ ti ń ṣòṣèlú ni. Anyway, ní Ìsápá community, ó ti di face me and face you. Ẹ̀yin kan jókòó sí ilé àdúrà, ní onísọ tẹ̀sí tó jẹ́ àdúrà àti Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí mọ́ṣáláṣí. Ṣé bí wọ́n ti ń pa Kìrìsìtẹ́nì, wọ́n ti ń pa Mùsùlùmí ń sìn? Àdúrà àbí action? Ṣé ọ̀rọ̀ spiritual ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, àbọ̀rọ̀ mò ń kírun déédéé, ọwọ́ agbésùnmọ̀mí ò lè ká mi? Ṣé ìrun rẹ ni ó dojúkọ ìbọn tí wọ́n gbé dání, àbí àdá tẹ́ fi ń dùnyàn lọ́rùn? Ọ̀rọ̀ ti dé tó bá lékun sí wa ká léjò sí ọ padà ni. Situation tọ́rọ̀ orílẹ̀-èdè yìí dé nìyẹn, torí pé kò sẹ́ni tó fẹ́ gba anybody. Tó bá dẹ̀ ń lọ báyìí tí wọ́n mú jẹ, wọn ò ní jáwọ́.
ṣùgbọ́n tó bá ń di onígbàgbós síra wọn tí ẹ mọ̀ wípé wọn káwọ́ léwọ́, bù fún mi bù fún ọ, tí anybody ò káwọ́ léwọ́ níbi tọ́rọ̀ dé yìí, wọ́n ó jókòó díẹ̀ torí gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ yìí, mélòó lágbára ìjọba ká, mélòó lágbára sójà ká. Àwọn ará òkè ọya yìí náà ni àwọn northerners náà ni torí ẹ̀sìn, torí ẹ̀yà, torí olè, torí ipò. Àwọn èèyàn attack wa with weapons. Wọ́n ń pa àwọn èèyàn, ẹ̀ ń ṣe prayer. Ṣebí arákùnrin tá a fi ṣètò tó lòun ṣetán láti kó àwọn ọmọ ogun tí wọ́n ó gba àwọn kìrìsìtẹ́nì sílẹ̀, kì í ṣe láti dojú kọ àwọn ènìyàn, ṣùgbọ́n tí wọ́n bá dé kán bá wọn náà lákọ. Ẹ̀yin tí ẹ fi àṣà àti ìṣe bàbá yín lẹ̀, ṣé ẹ ṣoògùn tó Fúlàní ni? Àwọn lóògùn, wọ́n tún ní weapons. Wọ́n ń di oògùn àti weapons mọ́ra tí wọ́n bá fẹ́ kírun ni. A wá gba gbogbo ẹ̀ nígbàkúgbà àgbà sódì. Báwo lẹ ṣe fẹ́ save ilẹ̀ yín o? Ó ti bẹ̀rẹ̀ ní Ìṣàpá community. Àwọn ọlọ́dẹ ibẹ̀ ti ń gbéra. Kí lẹ̀yin ṣe ládùúgbò yín? Àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá tó yẹ kí wọ́n ráyè, wọn ò ráyè àti gbalẹ̀ yín fún yín àti gba ẹ̀mí yín là. Mi ì ní gbogbo wọn o, ṣùgbọ́n èwo nínú wọn ló ti wá bá ọba ìjòyè àtàráàlú ṣe ìpàdé pọ̀ lórí ètò ààbò ládùúgbò yín níbi tó ti dìde tẹ́ ẹ ti rán jáde tẹ́ ẹ ti dìbò fún? Mélòó ló ti pe àwọn CDA jọ pé ẹ pera yín jọ o, ọ̀nà tẹ́ ẹ bá lè mọ̀, ẹ jẹ́ ká ṣe báyìí, ẹ jẹ́ ká ṣe báyìí tí mo lágbára rèé o? Mélòó nílẹ̀ Yorùbá? Ibi tẹ́ ẹ ti mọ̀ pé a ti wọ nǹkan nìyẹn. Ẹ má dúró dèjọba o. Ẹ dẹ̀ mọ́ bẹni tí ò bá bá yín jàjà. Ẹ má sọ pé ẹ rí ẹ̀yà kan ẹ fẹ́ gbógun tì láì jẹ́ pé ó hùwà tó fi yẹ kó. Ẹ má mófin lọ́wọ́ ara yín o. Ṣùgbọ́n àwọn kan mófin lọ́wọ́ ara wọn, wọ́n sì ń pa àwọn kan dànù. Èyí tó ṣẹlẹ̀ ní Ìṣàpá community, tó bá jẹ́rú ibi tí wọ́n ti pa bàbá Òjó, Kẹ́hìndé Òjó ní Ògbómọ̀ṣọ́, tírú ẹ̀ náà bá tún ṣẹlẹ̀ ńbẹ̀, ṣe pé wọ́n mọ̀ wípé ó ti fẹ́ máa di horo sí horo. Òkè ibẹ̀ ṣe ń wò wá. Ẹ̀yin ọmọ Yorùbá mo fọgbọ́n bá sọ̀rọ̀ ńbẹ̀ o. Kò ní sú yín, kò ní rẹ̀ yín ní Kwara ní Ìṣàpá community o. Ẹ má jẹ́ wọ́n gbalẹ̀ wa ẹ̀yin kábíyèsí lọ́tùn lósì. Ọmọ Yorùbá, àdúrà ń gbà o. Àdúrà ló ń gbà, agbára kọ́ o. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti ń gbàdúrà lápá kan, ní kẹ́ ẹ máa múra lápá kan. Bitter Truth ní ìkànnì Jugba Master Channels lẹ ti ń wò wá. Àwọn olóṣèlú yìí, ààyè 2027 ni wọ́n ní o. Wọ́n à ní ààyè ayérayé. Wọ́n à sì fààyè ilẹ̀ fọ́lọ́run. Wọn ò sì tí ì ráyè taráàlú débi pé wọ́n ráyè ètò ààbò. Mọ́ múra rẹ̀ ń gàn, mọ́ fira rẹ̀ ṣeré. Ẹ̀yin ìjọba, ó mọ̀ dọ́wọ́ yín. Ìtí ẹ bá ṣe lénìí, ọ̀rọ̀ ọ̀tàn ní lọ́la. Ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ìlú ò fararọ o. Ìlú ò fararọ o. Gbogbo nǹkan ló wọ́n, kò tún sí ètò ààbò. Ẹ wá nǹkan ṣe. Ṣeun Agboola lórúkọ tí.